nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. أعوذ بالله من شر الشياطين أعوذ بالله من شر الشياطين. ó dùn nígbà tí yorùbá nàbí o. ọmọ mi wò pé ẹni tí ń travel ní tó ń ṣe báyìí tí bá rà tó gbàtọ́ lọ́hùn mo máa gbà tiẹ̀ ni. kò sí ní mílá láti lo ara fún ẹni ọlọ́run torí irú wọn ló bí mi kọ́nà tó sí iná wọn irú wọn ló bí mi bẹ́ẹ̀ bá rírun bàbá rẹ tí ò mọ iyì wọn kò mọ iyì bàbá rẹ nù bíbí tiẹ̀ ló ràn mí àmì ẹni tó bá bí dáa kò lè ṣe ayé dáa gbogbo tá à ń ṣe káàkiri ayé ìjẹ́ ló pa à ń ṣe bẹ́ẹ̀ standing order gidi la ní ni aláwọn òbí jẹ́ palẹ̀ mọ́ ni àá sì rírun wọn tá à ní mọ iyì wọn. tó bá tẹ̀ wá ṣe fáàrí sáà tó rí bí rẹ̀ lọ́ọ́ ṣe fáàrí sí ọ̀ṣọ́ àpò ìyàkọ́ ni báyìí kí mo bá bì báyìí kí mo bá bì àyè báyìí mo bá ní ta ní sẹ́yìn ẹ jáde pé ẹ máa lọ bẹ sẹ́mi wá nù àbí mi tẹ́ òbí mi tọrọ dé mo gba tí bàbá torí mi tẹ́yìn bá tí dé yìí ó dáa àwọn míín sàgbàyìn lágbolé wọn tẹ́ ń da lérú ó sì kó yẹn tó sábẹ́ igi òfò àmọ́ kan bí ó ti máa ṣe nǹkan kì í sì tètè sùn ó di 12:30 gbogbo ọmọge ní mọ̀tánná sí lẹ́sẹ̀ ẹ̀dẹ́ ó kùtùkùtù ọlọ́run ló yọ ẹni tí mo ti dàgbà. bàbá òsì òní ó sùn káyìn gbogbo bèdè ń tọ̀ ní mọ̀tánná wò ó pa sí ní orí mẹ́tọ̀ àtúbọ̀ tó ń fò ẹ̀ tún wá dì náà ilé sàláàtì bí tẹ́ ẹ ti kó mi jẹ yẹ́yẹ́ tí mo ti gbé yín nù. ní ìmọ̀lẹ́ khalifa. ní ìmọ̀lẹ́ khalifa. alifasala. ní ìmọ̀lẹ́ khalifa. alifasala. ní ìmọ̀lẹ́ khalifa. alifasala. يا شيخنا ألف صلاتي يا شيخنا نعم الخليفة ألف صلاتي الخليفة ألف صلاتي وزير يمينا ثم شمالا ما مثل الشيخ عند صلاتي fún ìtara ẹni tó bá ti dìnnà ẹ̀ tẹ́ jẹ̀bi kò ní bá nǹkan lẹ̀ láyé rẹ̀ n tẹ́ jẹ̀bi èmi nù gbogbo tó ti lè wọ́n ó sọ n tóbi mi ṣe tó gbé ẹ tó gbé mi ọ̀ lè yí mi kó mẹ́. ó gbé a mo tí yóò bá sọ kó sọ bí a máa lagi ọ̀rọ̀ máa àlàní òfò ọ̀lẹ́ hàn tó bá dọjọ́ alẹ́ Islam ní o sọ̀rọ̀ tí kálukú bá ṣe. ìlú nàbà sàlátì dé tí wọ́n kọ́ mọ́sálásí síbẹ̀. wọ́n kọ́ fa wọ́n kọ́ sí Ghana. bàbá lára tí sọ mi ká lọ ṣe ẹnìkan bẹ mọ́sálásí àfọ́sọ̀rọ̀ tó wà ní Ghana
ó túwèé rẹ̀ fún mi ẹ lọ kílèmù ẹ̀. ní o bá gbà ẹ wá sọ fún mi àmọ̀ yẹn ń gẹ́nà àjọ fàtúrà wọn bẹ̀ ni. Sa'id abudun limaulahu muti'an wa yasa'a. àbí àfẹsẹ̀lájì ò ní wọn ò ní mọ́sálásí gánà ni. Fi awamiri sari'an. ẹ lọ kílèmù ẹ̀ olólùlù. Idha nada al-munadi kun sami'an. náà bá sì lọ olórí ọmọ Yorùbá gánà ní sọ ọmọ Ìlọrin ni. Allah. ń sọ ọkọ rẹ fún iní kọ̀rọ̀. Hali dunya wa ma fiha jami'an. èmi wọn bá ṣèyàwó ọmọ rẹ níjò ni. Siwa dhilli yazulu ma'an nahari. ẹ lọ kílèmù ẹ̀ kọ̀dírí akú bẹ̀rẹ̀gẹ̀dẹ̀ nísì ní Ghana mo sọ fún yín bẹ́ẹ̀ gbogbo ọtí ń ṣe tàríkà bẹ̀rẹ̀ náà bá kọ̀dírí àmẹ́ ni mo tún gbé yìí náà mi ẹ lọ kílèmù ẹ̀. Sa'id abudun limaulahu muti'an mo lọ mi ni. wa yasa'a fi hawa sèbá yìí mà pé mọ́sálásí àwọn àṣàdájú wà mẹ́. miri sari'an. a sì ti tó jájà ẹ̀sìn tó kàn fà ní ṣe tààrà ẹ̀rẹ́ tó kàn fà kó fa òkárì kó wo yẹn tó ní ọ̀rọ̀ pẹ̀lú yín. Sa'id abudun ẹ mọ̀ mi ká mọ̀ lọ. limaulahu muti'an. kí ni bẹ́ẹ̀ mú yẹn rí ọ̀nà ọlọ́mọ fẹ́ sọ́n bí lónìí. wẹ́n tó sọ̀rọ̀ àtàrà ọmọ kan fi kulẹ̀ láró ni. Sa'id abudun limaulahu muti'an wa yasa'a fi awamiri sari'an. ìwé ní kíni àkọ́kọ́ ẹ̀ dá mi lóhùn. qira'atul Qur'ani bitadabburi wa tafahumi ma'anihi. Allahu akbar. ẹ̀yin àtẹ̀bí ẹni náà ẹ jẹ́ wọn máa ké Kùránì fún ẹ sì máa béèrè túmọ̀ ẹ̀. ìyẹn àfa àtẹnisáwíà ẹ mú àyà kẹpẹrẹ tu fún àwọn nígbà tí wọn parí iṣẹ́ tán kí wọn lè rí ìyọ́nú Ọlọ́run. ẹ máa tu fún ọ là ń tu fún yín látàárọ̀ yìí ẹ máa bí tẹ́lẹ̀ lọ tẹ́ fi rí ìyọ́nú Ọlọ́run àní máa la sàlátù èyí tẹ̀yìn lọ síbẹ̀ ni àwọn tó bá kàtíkè tó fáìn ní máa dóní front line sàlátù nu afa wọnú tàbátì àdá inú yàtí ló ti bóde nígbà tó rí tó jùlọ tó rí rẹ yí dànù ó kàn ní tàbátì àdá ní nàbà amúlù ìdá àràdá sí. Fatadabbari al-Qur'ana in rumta al-ula. التقرب إلى الله بالنوافل بعد الفرائض. Allahu akbar. ẹ mọ yẹn náfìlà dákun. bí yọ̀nà Ọlọ́run là ń wá. ọwọ́ gbé fíìmù sí láti 11:30 ọ̀sùn owó dàsùbà. ọ̀sọ̀fọ̀ òru. Ayana imam fil layl. mo kì í ọtọ̀ ń sùn lóru. Duna tahajjudin. ọ̀rọ̀ ààyè láti fa tẹ̀síbà. Fafi laylatin waqtun linayli ijabati. àgùntàn kan lóru lè náà lè ìjàmbá. kò sí tọ̀tọ̀rọ̀ tọ́lọ̀ wò ní fọ́. Mata tartaqi idh anta fil layli na'imun. wọ́n ní wọ́n lọ tó fẹ́ ga wọ́n tó ń fòrú sùn. Qumi al-layla hadha fil kitabi isharati. sábà tọ́lọ̀ ní ẹ̀ńdẹ́ lóru. ẹ kọjú sí mi gbogbo ẹ̀jẹ̀ wà ń bì. sọ̀rọ̀ àyè fọ́lọ̀ lóru mọ́ ni. ẹ béèrè ẹ̀kẹta. bó lọ wí. Qumi al-layla hadha. ètò mo fẹ́ wí. ó sì ká mi la bàbá ní bá ń wí ni. Fil kitabi isharati. Qumi al-layla hadha fil kitabi isharati. dawamu zikrihi ala kulli hali. Allahu akbar. máa pe Ọlọ́run gbogbo àyè tó bá wà gbogbo àṣìṣe tó bá wà. la ilaha illallah ẹ wí. Illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha
kọ́ni ní baraba ní ẹ̀mọ́ náà yóò mọ̀ ẹ́ nígbà tí ara àti rọ́kà baraba dẹ̀ yẹn ẹ̀mọ́ náà ẹ pé kalẹ̀ ká burú tó dé. baba ẹ̀tọ́ wọn ni kò sí ìkẹyìn ló pa. baba ẹ̀yin ní níjọ́ tí mo dá àyè yìí ní ogún ọdún àti ọdún méjì sẹ́yìn tí ìlú rọ́ kẹ̀kẹ́ mo ní ẹ gbàgbé ẹ̀ èmi kan